بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه واتبع هداه ثم أما بعد. فيديو تتوقع الله إليهم فنجلما كم تايم موضوع توبيكا سو لوري كو داو كو إليه وفن Oniyawometa سير Oniyawometa. So mo tún challenge ẹlẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ pé mo sọ lárúbáwá o lè rí sọ láti sọ pé ọmọ yìí tó ń sọ yìí in tó fẹ́ sọ wà lọ́mí rẹ̀ but ọlá lárúbáwá tí ò sílẹ̀ àmọ́ olè correct bàbá mudiru markaz àbí mo tún wá ṣe mo tún wá dẹ̀ fún wọn tiẹ̀ mo tún fẹ́ sànú rẹ̀ ní sọ lárúbáwá rárá jáde fún mùnà kọ́ṣá o gbọ́ ní sọ lárúbáwá kankan tó bá yẹ kí Yorùbá mo bá sọ yóò ti jáde nígbà tí wọ́n sọ Yorùbá náà ó sáré jáde wọ́n sọ Yorùbá náà ó sáré jáde mo kàn á tàhádà rẹ wá dúró nǹkan tí mo pè ọ́ mo sọ pé o tó ṣíbúrú janahil ba'udah mo sọ bẹ́ẹ̀ nínú mímọ̀ o sì gbọ́ bóyá o tí mọ̀ túmọ̀ rẹ̀ dùn níyì ni o kò yé mi o àbí èrò lọ́wọ́ àwọn sàlàfíà tó jẹ́ àwọn àfáà yìí pé ẹ̀yin tẹ́ ń kọ́ wa dẹ́ ẹ̀yin tẹ́ ń rán wa síta wọ́n ti kán sàlàyé ìtumọ̀ rẹ̀ fún ọ bóyá tó má sàlàyé rẹ̀ fún ọ wá jáde onímọ̀dúró mọ́ kéwú àwọn mọ̀dúró ti wá sọ lárúbáwá nísìnyí síbí àwọn àfáà wa nílẹ̀ Yorùbá lè máa mú bó ṣe wù wọ́n a ní ìwọ jáde fún ìnáwó kọ́ṣà wọn náà tún mú mọ̀dún o wọn náà ṣe kí ni wọn náà mú mọ̀dún ìní mú mọ̀dún fún ọ mú mọ̀dún tó bá yí ọnu kéwù gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ní kò mú agbọ́n ti bèèrè lọ́wọ́ rẹ̀ sórí gbogbo àwọn kẹta ń sọ yìí kò í ṣe wípé a ń yájú sáwọn kíní owó tó bá ti lápọ̀lé fáwọn afáwa tó bá ti ní àpọ́nlé fáwọn afáwa a ní pọ́nlé èyí ń sọ̀rọ̀ pé wọ́n ń sẹ́nu ìwọ mo tún sọ fún ọ mo tún sànú wọ́n tí ẹ̀ ní sọ lóga àrọ̀bíyà Yorùbá náà ni tó bá já sí pé ó jẹ́ sẹ̀fírò khairin ó sì ń pèpè lọ sójú ọ̀nà tọ́lọ́hun ó tó ṣe pé bóyá wọ́n sponsor rẹ ni gbogbo àwọn ilé tẹ́ ń kọ́ gbogbo àwọn mọ́tò tẹ́ ń rà kò sí pé bóyá ẹ̀ ń gbà láti lọ fi bú wa ní àwọn owó tẹ́ ní kẹ́ máa fi sànà ọmọ òrukàn pé owó nǹkan lẹ́ ń lò tẹ́ fi ń lò gbèsè ayé yín bẹ́ẹ̀ bí lóòótọ́ lillahi wa rasuli lẹ́ ń ṣe dáwà ìwọ́jáde fún ìnákọ́ṣà kí wọ́n bàbá waziri markazi máa sọ̀rọ̀ kí wọ́n máa jáde sí wọn kí wọ́n máa dúró la ilaha illallah ṣé o pé táwọn tó lè pè mí ni àfà ni mí àfà ọmọ àfà tí ìjọ sí pé wallahi alazim ó farabalẹ̀ kéwù wallahi alazim farabalẹ̀ kéwù kọ́ ni o ẹwà délẹ̀ Yorùbá ẹ̀yìn jálàbí ò dáa ìkàbá yóò dáa ẹ̀yìn sì ń ṣe jálàbí ilẹ̀ Lárúbá ìyàwó mẹ́ta ìyìnmọ̀ tó kọ ìmọ̀ tó lákọ̀bù ti wá o àwọn tó gbé ìyàwó mẹ́ta àfá yìí fẹ́ búló ti lówó àfíìn lówó àwọn kásíyárú àwọn àlàyé mẹ́ni gbogbo àwọn àfá tẹ́ ń kó ti yí ò kásíyárú wọn ni Ibn Taymiyyah kú sẹ́wọ̀n ni ọ̀pọ̀lọpọ̀ àwọn afáyẹ wọ́n jẹ ìyàwó ní ó ká sí tó bá mẹ́lẹ́ Sayyidina Umar radiyallahu ta'ala anhu kò ní di president gbogbo mùsùlùmí sórí ẹni àbá ẹ̀yin náà lè sàkántì owó yìí ìrànìjára bí ó dá ìkẹ́bá yóò dá wọ́n sì ń gbọ́wọ́ lọ́wọ́ àwọn nǹkan ẹ̀sìn sẹ́mínà ẹ̀sìn conference lẹ́sìn orí owó rẹ̀ ẹ̀ ń pọ̀ ilẹ̀ ń kọ́ skúl tẹ́ ń san $500,000 bẹ́ẹ̀ táwọn ọmọ fúkọ̀ọ́rá wò lè kíwú bẹ́ẹ̀ wọn ò lè wá kàwé bẹ́ẹ̀ tó bá yájú pé ó mímọ̀ ní ọ̀sẹ̀ mo tún sọ eléyìí náà fún wọn náà mo fi wọlé tí ẹ mọ́ sọ lọ́rọ̀ àrọ̀bíyà kó wá gbé láìfù
níwájú kó yí ọ pé o sì tún ní láti wá tún blue bọ̀ nínú markaz o ní láti wá tún blue bọ̀ nínú markaz wallahi alazim ọ̀rọ̀ yìí ń sọ pé bóyá mú kan sẹ́ni mo ṣe dí àwọn ìlú wọ́n jáde